كاسقولون ويكي اللهم صلي على محمد وسلم اللهم صلي على محمد وسلم اللهم صلي على محمد وسلم ibi àfihàn mi máa rèé bàbá tó ń ma àṣírí orúkọ Ọlọ́run ọba kankan àwọn náà ni wọ́n ń bẹ lórí ìkàlẹ̀ yìí wọ́n wàá mú wa lọ sínú agbọ́n ní àdúrà gbẹ̀yìn bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عونك يا معين وبه نستعين اللهم صل على سيدنا محمد وآله واجعل نوره محيطا بذاته آمين من جميع جهاته آمين اللهم صل على سيدنا محمد الفاتح لما أغنك والخاتم لما سبق آمين ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم آله حق قدره ومقداره العظيم آمين gbogbo àwa tí a bá ti torí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tá a fi wà lórí ìjókòó yìí ń bí lé ní ẹja yòǹbó ànábì kínú mi ó dùn sallallahu alaihi wasallam nínú èèyàn bíi 50 tó ti wà lórí ìjókòó ohun èèyàn méjì péré ni mo gbọ́ yòǹbó ànábì dáadáa bijahi sayyidina baligi maqasidana bóyá àwọn èèyàn ò mọ ànábì ta ní kí wọ́n yòǹbó torí Muhammad pọ̀ wọ́n sì ti sọ fún wa lẹ́ẹ̀kan níjọ́ ní tèmi àtàbà ń lọ níbì kan lágbọ́ téèyàn kan ní mala Muhammad bá mi ṣí géètì yẹn Muhammad kan náà ṣáà ni. bijahi sayyidina baligi maqasidana. àtúnlọ́jọ́ kan náà àtúrí Muhammad tó wà nílé kíọ́sìkì ẹni yẹn wá fẹ́ rajà ń bẹ ó ní Muhammad àwọn tó bá yín domi ṣé bí Muhammad kan náà ni. bijahi sayyidina baligi maqasidana. tẹ́ bá fẹ́ mọ ànábì Muhammad tí mo ní kẹ́ yòǹbú ẹ kọ́kọ́ yòǹbú ẹ kínú mi ó dùn dáadáa. wàgìfìrì lànà mọ́mọ́dọ́ yà wá sí àlìkárami. wàgìfìrì lànà mọ́mọ́dọ́ yà wá sí àlìkárami. mẹ́ta làwọn àṣẹ ní tìtorí pé ànábì Muhammad jù báyìí. sallallahu alaihi wasallam. látijọ́ tí a ti mú Rabiul Awwal first láti bẹ̀rẹ̀ sí ní yòǹbó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ó ti di lázìmí fún gbogbo àwọn àjọ Rawdatu Sahibil Bayan lọ́dọọdún sọ̀látù zàtíyà tá a máa ń ṣe 153 million. ó ní iye tó dìlé ní ó kù 9,000 kìíní kan tí ó fi pé màá yàn àwọn tí wọ́n ó ṣe ní tìtorí in tó jó wọ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń ṣe jù náà lájọ ń ṣe iṣẹ́ láti ìjọ tá a ti ń palẹ̀ mọ́ pa fẹ́ ṣe Maulidi Ànábì sallallahu alayhi wa sallam. ìgbà tọ́lọ́run ti wá kádàrá kó jẹ́ èmi àtẹ̀yìn náà lọ́lọ́run fẹ́ fi ṣe ọ̀gángán oríire tèní wípé àwa náà wà nú àwọn ọjọ́ tí wọ́n ń kó ànábì Muhammad síta sallallahu alayhi wa sallam. ẹ̀yin èèyàn lọ́kùnrin àti lóbìnrin rí pé tiwa ti dé alhamdulilayi. wọ́n tó dá ẹ lójú wípé lọ́lá ànábì kò sí tọ́lọ́run ò lè ṣe fún ẹ dúró sórí ẹsẹ̀ méjèèjì kó o sì náwó méjèèjì kó o yòǹbó ànábì dáadáa. salati wa taslimi wa zikatayati. ìwọ tó fẹ́ kọ́rọ̀ rẹ yanjú lórúkọ ànábì má jòkólẹ̀ tún dìde lẹ́ẹ̀kan sí kó tún pariwo ànábì. salati wa taslimi wa zikatayati. ẹlòmí ò mọ̀ bóyá tó bá ti pe Ọlọ́run lákọ̀ọ́kọ́ tó pé lẹ́ẹ̀kejì kò wá lè ṣe sùúrù gẹ́gẹ́ bí orúkọ Ọlọ́run bí tá a dé lẹ́ni. èyí tó yẹ kó jẹ́ kí sọ̀búrú orúkọ Ọlọ́run tẹ̀ níyàn ṣiṣẹ́ nínú lámọ̀rí òun. mo ní mẹ́ta la fẹ́ fi yorùbá wá ṣe méjì àwọn èèyàn ti jòkó ìwé ẹlẹ́kẹ̀ẹ́ta pẹ̀lú pé ó gbà pé Ọlọ́run wọn bá àlìkí ọlá ó ní àná Muhammad rẹ̀ òun ni. sallallahu alaihi wasallam. ó sì ní kò sí ń tẹ́ forúkọ ànábì béèrè lọ́wọ́ òun tó wọ́n ní ṣe kí ni. tó wọ́n ní gbà. ó sì ti dàníyàn ó fẹ́ kádùn ẹ gbà lẹ́lẹ̀kẹta pariwo ànábì lónìí dúró kó yan ti padà. salati wa taslimi wa zikatayati alalimusi tó falẹ̀ mukutari khairil bariyati.
على المصطفى المختار خير البرية. ó yẹ pariwo ànábì kẹ́ wá jókòó lẹ́lẹ́kan náà. صلى الله عليه وسلم. atọrọ kẹ́kùn ìkẹtọrọ kẹ́kùn ìkẹfún anábùwà Muhammad. صلى الله عليه وسلم. àti àtàrà ànábì àfi kí ọlọ́run ẹni Allahu Akbar. Allahu Akbar. àwọn èèyàn máa kí ọlọ́run dáadáa. Allahu Akbar. Ìbàdàn Inna dina Muhammadin. ọlọ́run náà lójú ẹni tí ń ṣe ànábùwà Muhammad fún wa. Allahu Akbar. Inna dina Muhammadin. ìwọ tó mọ̀ wípé nínú àlámọ̀rí ẹ lánàá ọlọ́run ni nínú ẹ̀yin alásàlátù wa ẹ má rojọ́ lásìkò yìí. ẹ má rojọ́ ẹ dákun. ó mọ̀ pé n tó ń bá bọ̀ nínú àná ẹ ọlọ́run ni pariwo Allahu Akbar lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. Inna dina Muhammadin wa kitabahu akiwa mukila. ìwọ tó mọ̀ wípé ní ẹ tó ń lò lọ́wọ́ kò sẹ́ni tó ní remote control rẹ̀ tó tayọ ọlọ́run. tó sì já sí pé tí wọ́n bá gbé remote control yẹn lẹ́dàá mi lọ́wọ́ bó o ti fẹ́ ní òṣèṣe kí ni. kí ọlọ́run látara pé òun ló ní remote control rẹ̀ lè pariwo Allahu Akbar lẹ́ẹ̀kan náà. Ya Rabbi kọ́dídíkì tó sáré àǹbìlì umumi wa kọ́dí. Allahu Akbar ẹlẹ́kẹta yẹn gbogbo èèyàn kan ló lè wí. ní tìtorí pé ẹni tó bá mọ̀ wípé remote control òun ò sí lọ́wọ́ ọlọ́run. tí ò sí lọ́wọ́ tọ́lọ́hún. kó má pariwo Allahu Akbar ẹlẹ́kẹta. má pariwo rẹ̀. ìwọ tó mọ̀ pé remote control ọ̀rọ̀ ayé ẹ tó fẹ́ kọ́lọ́hún ọba àlìkí ọlá ṣe fún ẹ tó ti ṣe tàná tó ti ṣe tèní tó sì fẹ́ kí tọ̀lá ṣe kí ni kó yọ ọ́ lẹ̀ nínú tó fẹ́ kọ́lọ́hún ṣe fún ẹ pariwo ọlọ́run pé Allahu Akbar kó nílẹ̀ lẹ́lẹ́kẹta. ìrọ̀jà òtún fọ́dí látàlá sílẹ̀ súnmọ́ làmú àzàlẹ̀. gbogbo gbólóhùn yìí a fi kí ọlọ́run. Allah. atọrọ kẹkùn ìkẹtọrọ kẹkùn ìkẹfà ná Muhammad. sallallahu alaihi wasallam. àti àtàrà nábì àwọn ẹni ọlọ́run tí à ń fi òrùn wọn ṣaṣọ. sàlámù ni. ó bẹ̀rẹ̀ látòrí àwọn tí wọ́n ti lọ láti ibi tí gbogbo wa ti gbà á báwọn bàbá wa ṣe fi lé wa lẹ́nu tó jásí kórúkọ wọn. ẹ dákẹ́ ẹ má fọ àyà kankan. Ayakumullah. kò sásìkò mọ́. kó tó di pé agbo yìí máa kún tá a fi ní ráyè ṣiṣẹ́ tá a ń bá bọ̀. láti July 18. July 18. láti kí mo pè é. July 18 láti bẹ̀rẹ̀ rẹ̀ Asma'ullahi Husna. tá a máa fi wá dè ní tó fẹ́ pé 99 tá a wá ní rí ọ̀rọ̀ ìta ń bá bọ̀ yẹn yanjú mọ́ ó bẹ́tà ká concentrate. orúkọ ọlọ́run tá a ń bá bọ̀ kékeré kọ́ a wá fi orúkọ ọlọ́run yẹn mo kọ́kọ́ fi kí gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ ọlọ́run dákun má ṣe bá wa kẹ́ wọn. àmín. ó bẹ̀rẹ̀ látòrí ibi tí àwọn bàbá wa ti gbà á tí wọ́n sì ti fi orúkọ wọn bẹ̀rẹ̀ lénìí òun náà ni Maulana Sheikh Adam Abdullahi Al-Ilori. Radiyallahu ta'ala anhu. ọlọ́run dákun tó fi kárí gbogbo àwọn ẹni ọlọ́run bẹ́ẹ̀ bisimilahi kul huwallah. bisimilahi rahmanir rahim kul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. káwá padà wá sórí ìjókòó àwọn tọ́lọ̀ ní kí ó jẹ́ kíkiní ó mọ rọrùn fún wa láti ṣe òun làwọn tí wọ́n bí wa. àwọn tí wọ́n jẹ́ kíkiní rọrùn fún wa láti ṣe òun làwọn tí wọ́n tọ́ wa. Masha Allah. àwọn tí wọ́n jẹ́ kíkiní rọrùn fún wa láti ṣe òun làwọn bàbá tó yẹ pé àwọn tí wọ́n bí wa fà wá lé lọ́wọ́. Allah. tí wọ́n wá da àlámọ̀rí ìrìn àjò tá à ń ṣe kíni yóò tá à ń ṣe irú ọlọ́run dákun mọ́ ṣàbá aṣàlékún dáadáa fún wa. Àmín. bàbá tí wọ́n faṣẹ́ lé wa lọ́wọ́ Maulana Sheikh Daud Abdulrahim ọlọ́pọ̀ ènìyàn. Radiyallahu ta'ala anhu. àwọn náà làwọn bàbá tí wọ́n bí wa ọlọ́run dákun má ṣe àbá wa kẹ́ wọn. Àmín. ká tó dìde níjókòó yà máa ṣe fìdáhù fún wọn pẹ̀lú ògùn ọlọ́run ṣùgbọ́n síwájú bẹ́ẹ̀ bisimilahi kul huwallah. bisimilahi rahmanir rahim kul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. a kí ìwọlé àwọn àfa ẹjẹ́ àjòkó torí ọlọ́run. ẹjẹ́ àjòkó. Maulana Sheikh Arike Oyo mo kí yín. bẹ́ẹ̀ni Adamallahu hayatahu. mo kí ọ̀rẹ́ mi Al-Ilori. Afisahullahu. mo kí Maulana Sheikh Muhyiddin. Adamallahu hayatahu. ọ̀yà bàbá Arike Oyo àga yín wà ń bẹ̀ yẹn. salamun alaykum
àwọn tọ̀hún yẹn nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Sunnatun nabawiyyatun. ẹ bá ń ṣí sí Ijabatu faridun ala kulli muslimin. Ijabatu faridun ala kulli muslimin. Maulana Sheikh Yunus Ibrahim Hasbunallahu al-Ogbawi. Allahu hayatahu. Nínú àwọn tí Ọlọ́run ní kí wọ́n tọ́ wa látọ̀yè ni bàbá náà wà. Látọ̀yè ni bàbá wà. A gbọ́dọ̀ rántí wọ́n ń rú jòkó yìí. Masha Allah. Kí stress yìí má pọ̀ fún wọn. Pẹ̀lú àwọn iṣẹ́ tí wọ́n máa tọ́ bẹ́ẹ̀ ni gbogbo ìgbà ni wọ́n ń wá. Bẹ́ẹ̀ ni a tiẹ̀ tún wá ní prógráàmù kan tó ń bọ̀ lọ́nà. Tó yẹ pé àgbà ti dé àlè máa yọ ọ́ lẹ́nu kánwélé yìí. Káyà wa fi mọ̀ pé Masha Allah. àwa tá a bá ríra wa a máa ṣe kíni a máa ṣe ìntó bá kàn tá a fi ní stress wọn a ṣe kíni a pè wọ́n síbẹ̀ bisimilayi inna àtẹ̀yìnà fàfà mi. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. wọ́n á padà sórí ìkàlẹ̀. Àwọn bàbá wa ń kalẹ̀. ó bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá mi bá mi Maulana Sheikh Iklil Aróyéhùn. Ọlọ́run dákun má ṣàjárí bàbá pẹ́. Àmín. Ọlọ́run dákun má ṣàjárí bàbá pẹ́. Àmín. Àlàáfíà yín Ọlọ́run má jẹ́ ó di fíafíà. Àmín. Ó kí àwọn ọ̀gá tí wọ́n wọlé. Àwọn bàbá. Ó bẹ̀rẹ̀ látòrí Maulana Sheikh Abdul Hakim. Allahu hayatahu. Àwọn afọ Ọlọ́run dáre ṣé ó tọ̀rí kọ̀ mo kí gbogbo yóò. Ẹjọ́ torí Ọlọ́run torí ànábùwà Muhammad. Fauzi akí gbogbo yín. Àsìkò tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ làwọn tí a gbọ́dọ̀ má kì í ṣe kí ni wọ́n wọlé ẹjọ́ bá ń gbàgà fáwọn. Salamu ni aleikum. Sunnatun nabawiyyatun. Mo fi kí àwọn bàbá wa Sheikh Iklil tí wọ́n ń jẹ́ àgbà. Adamallahu hayatahu. Fún wa lórí ìjókòó yìí tó já sí pé àwọn náà ní lánàá. Àwọn náà ní lénìí tó yẹ pé tá a bá ti pe bàbá wọ́n ti jẹ́ wa. Allah. Ọlọ́run dákun mọ́ṣáájá máa rí yín pé. Àmín. Ẹ bá ń ṣe àmínà fún bàbá. Àmín. Gbogbo ọ̀ràn tí wọ́n ń jẹ́ àlàáfíà tẹ́ fi pẹ́ fún atọ́lẹ́yìn làwọn bàbá wa dà wá lé yín lọ́wọ́ báyìí. Wallah. Ẹ̀yin náà ní ká máa wojú yín báyìí. Ọlọ́run Ọlọ́run dákun má mẹ́yìn náà kúrò ńlẹ̀ báyìí o. Àmín. Ẹ bá ń ṣe àmínà fún wọn. Àmín. Wọ́n bẹ̀rẹ̀ látòrí bàbá láwọn tí wọ́n ti ń bẹ lórí ìjókòó torí àwọn bàbá wọn ń ṣe kí ni. Wọ́n bẹ lórí ìjókòó àwọn bàbá. Mo fi ti yín sà. Abúlé. Mo fi kí àwọn bàbá Maulana Sheikh Adam. Al-Ghazali. Maulana Sheikh Dankano. Adamallahu hayatahu. Maulana Sheikh Nuhu. Ayawa Ọlọ́run ṣàkóso mọ́ṣáájárí yín pẹ́. Ayawa fida. Ẹ má fàágùn. Na'am. Mo fi orúkọ àwọn bàbá tí mo dárúkọ yìí mo fi kí gbogbo ìkàlẹ̀ àwọn àfáà ńláńlá tí wọ́n ń bẹ ń kalẹ̀ Ọlọ́run dákun mọ́ṣáá bá mi dúpẹ́ fún yín. Àmín. Mo á fi ti gbogbo àwọn àfáà mo fi kí àwọn bàbá ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa gọ́fúnà Sahibul Bayan Ọlọ́run dákun mọ́ṣáá máa bá wa gba àdúrà bàbá sí i. Àmín. Bàbá náà ló fààyè ilẹ̀ fún wa wípé láàárọ̀ lọ́sàn-án lálẹ́ gbogbo àsìkò tó bá wù wá ìta bá fẹ́ ṣe ń bẹ̀ àwọn fílẹ̀ fọlọ́hún. Allah. Bàbá náà nìyẹn Ọlọ́run dákun mọ́ṣáá bá a san yín lẹ́san dáadáa o. Àmín. Ládàntà wa ń ṣe ń bí báyìí Ọlọ́run má fi dùn ẹ̀yin náà. Àmín. Àlùbáríkà ọlá Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Àwọn bàbá yẹn pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ lórí ìjókòó tá a bá rí àwọn bàbá tó yẹ pé tá a bá rí wọn ń kalẹ̀ àwọn èèyàn gan máa challenge wa wípé ibo ni wọ́n lọ wọ́n máa béèrè bẹ́ẹ̀ ni ṣẹ́gbọ́n àwọn bàbá wa bà Alhaji inshallah Abdul Hakim Adeniyi Abba ẹ bá pariwo Abba lẹ́ẹ̀kan náà bèbè yẹn bá fẹ́ rí MC Olúọmọ tí ò bá mọ bí ó ṣe débẹ̀ kó gbọ́dọ̀ wọ́n wọlé. Sayajizikumullah ulijazali awfa. Bàbá tún ní tó bá fẹ́ wọ Mushin tó o mọ bó o ṣe fẹ́ lọ wọ bẹ̀ dàrẹ́kìtì wá gbọ́dọ̀ wọn wọlé. Sayajizikumullah. Gbogbo ọ̀rọ̀ tí ń jẹ́ ìlú péjú yányán tó fẹ́ wọ bẹ̀. Bàbá ni mo kí yín gbé ẹkú jòkó Ọlọ́run kò jẹ́ àdìyẹ pẹ́sà. Àmín. Tó fi wá kárí gbogbo àwọn bàbá ọ̀rẹ́ mi bàbá Ni'matullah Haji Ismail mo kí yín o. Pásítọ̀ Olúwájí gbọ́dọ̀ tóbi dáadáa. Allahu akbar. Àwọn ọ̀rẹ́ tipẹ́tipẹ́ nìyẹn pásítọ̀ làwọn.
ìjókòó kan ò sì kí ni wọ́n lára láti ṣe kí ni láti jókòó ń bẹ̀ tọ́lọ́hún náà là ń ṣe ọlọ́run dákun má ṣàbá dúró tì yín. sàájìsì kù torí ẹ̀sìn tí wọ́n gbọ́yé ló jẹ́ kó ṣe kí ni ló jẹ́ kó rí bẹ́ẹ̀ ọlọ́run kó bá mi san yín lẹ́san dáadáa tó fi wá kárí gbogbo àwọn bàbá tí wọ́n ń bẹ lórí ìkàlẹ̀ salamullahi alaykum wa rahmatullahi ta'ala wa barakatuhu. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuhu. mo kí gbogbo àwọn ẹ̀yà wa gbogbo yín náà lẹ fọ̀rọ̀ sí mi lẹ́nu ṣùgbọ́n màá fi ahọ́n yín màá fi kí àwọn ìyá tí wọ́n jẹ́ àwọn àlejò lára wa àwọn ìyá wa Kumat Masha Allah àwọn ìyá wa kí mo pè é Kumat tí wọ́n ń jẹ́ ìjọ láti ọ̀dọ̀ àwọn bàbá wa Sheikh Khalil mo kí gbogbo ẹ̀yin ìyá mi alálùbáríkà wípé ẹ kú jókòó ẹ kú fi ti Ọlọ́run àti tànàbùwà Muhammad ṣe. sàájìsì kù mọ́lá oníjàzá ni àwòfà sàájìsì kù mọ́lá oníjàzá ni àwòfà. Ọlọ́run tó ní ẹ̀san Ọlọ́run dákun má ṣàbá san yín lẹ́san dáadáa mo lè má láǹfààní àti sọ̀rọ̀ mọ́ lágbo lẹ́ni ni mo ṣe ń gé bí mo ṣe ń gé yìí mo wá fi tàwọn ìyá yìí mo fi kí gbogbo àwọn tí wọ́n jẹ́ colleagues mi ní yunifásitì gbogbo wọn pátá ni wọ́n wà ní orí ìkàlẹ̀ láwọn tá a ríra wa tó yẹ pé àjọ ń ṣe ìjẹ́ ọmọ ìyá ní inú ẹ̀sìn ó bẹ̀rẹ̀ látòrí àmírù wa àti àmírà tó fi wá kárí gbogbo àwa ọmọ JPTS yányán lápapọ̀ ọlọ́run dákun má ṣàbá mi dúpẹ́ fún yín o àmín àlùbáríkà ọlá nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam. mo kí ìyáàfin nínú ilé ọ̀nkù Ismail Jima ìyáàfin mo kí ìyáàfin nínú ilé tèmi náà mo kí ìyáàfin alájà Awau tó fi kárí gbogbo àwọn ìyáàfin tí wọ́n ń bẹ lórí ìkàlẹ̀ ọlọ́run mo kí yín o mo fọlọ́n kí yín ọlọ́run kó bá mi kí yín o sàájìsì kù mọ́lá ọlọ́run kó bá mi san yín lẹ́san dáadáa oníjàzá ni àwòfà sàájìsì kù mọ́lá oníjàzá ni àwòfà. ṣé o rí duwanula ẹ kú jòkó bàbá wa ní kí ó yọ bàbá wa Al-Alami Ìlọrí Abu Hadisa ẹ kú jòkó ọlọ́run kó bá mi dúpẹ́ fún yín àmín. a wá lọ síbi iṣẹ́ báyìí torí mo fẹ́ ká pọkàn pọ̀ mo fẹ́ ká pa ọkàn wa máa fẹ́ ká pọ̀pọ̀pọ̀. tí n bá ti drop mic ètò mọ́lídìí ti ṣe kí ni yóò bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n ká ṣe special prayer ìyẹn ni 99 names tó ní kálukú wa ń bá bọ̀ látijọ́ kínní tó fẹ́ pé 99 ní èní nítorí kálukú wa fi orúkọ ọlọ́run ọba náà béèrè ọlọ́run lákùn má ṣàfilé wa lọ́wọ́ o. àmín. nítorí kálukú wa fi orúkọ ọlọ́run ọba náà béèrè ọlọ́run lákùn má ṣàfilé wa lọ́wọ́. àmín. ìwọ tó mọ̀ pọ́ mọ́ ò ní jẹ́ kó ráyè sa iṣẹ́ gbẹ̀yìn tọdún yìí nínú orúkọ ọlọ́run tá a máa ń sà dákun fọmọ yẹn lẹ̀ torí èèyàn ò ní pé gbogbo àwọn bàbá yìí kí wọ́n wá jókòó pé kí wọ́n bá wa sọ odidi alukurani àti sàdárí láàárọ̀ yìí ń sìn lórí ìjókòó yìí kútúbà rẹ̀ làwọn fẹ́ ṣe yìí bá a ti ṣe máa ń ṣe kí ni bá a ti ṣe máa ń ṣe lọ́dọọdún. kò wá ní ìdákọ́já sí pé fọ́tò ìntí ń jẹ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ lọ gbé fọ́lọ́run tọ́lọ́run ó wà ní káwọn màláìka ó fi stampu lé kó wá bá ẹ lórí nǹkan míì concentrate ṣe gbọ́ báyìí ẹ̀yin Sahibul Bayan ẹni náà ṣe ti mú tẹ̀sùbá yín. ولله الأسماء الحسنى فادعوه بها. ìwọ náà tí o kì í ṣe ìjọ Sahibul Bayan tó já sí pé ìjókòó anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ló gbé wa débi báyìí lénìí ìwọ náà mú tẹ̀sùbá rẹ kájọ ṣàdúrà yìí. kùlìdìhùnláhà wídìhùnrahàmánà. orí àsọ̀bùrù la dé. àyàmá dádìhùn fàlàwùlẹ̀ àzìmá òlẹ̀ òsínà. ìwọ náà wá gbìyànjú kó mú tẹ̀sùbá rẹ iṣẹ́ tá a fẹ́ sà kì í ṣiṣẹ́ tí ó là wá lóògùn. wàlá tẹ́jí àbísọ̀ látìkà wàlá túkà fìtìbìyà wàbútẹ́kì bẹ́ẹ̀nà zàlìkà sẹ́bìlà. sùúrù tá a fi ń ṣe 99 names bọ̀ láti jọ́ kínní má wàá jẹ́ kí sùúrù yẹn ó ṣe kí ni o má jẹ́ ó gbélé ní. فذروا الذين يلحدون في
بأسمائه. ẹ̀yin bàbá wa torí tọ́lọ́run àtàlẹ́bùwà Muhammad. ẹ máa mú tẹ̀sùbà. كانوا يفعلون. orí asọ̀búrù ládé. Asọ̀búrù. ọba oníkìíní ọba oní. Sùúrù. Asọ̀búrù. sùúrù tèmi àti ẹ ó fi rí ire gbà lọ́wọ́ ọlọ́run ọba àlìkí ọlá ọlọ́run náà kò mọ́ ṣàṣẹ fún wa. Jazaa'uhum bima sabaru jannatan wa harira. wọ́n mú tẹ̀sùbà rẹ̀ 1111. 1111. Mú tẹ̀sùbà rẹ̀. mú tẹ̀sùbà rẹ̀ báyìí tá a bá ti sọ máìkì 99 names sílẹ̀ tá a ṣe kútùbà rẹ̀ wọ́n wàá bẹ̀rẹ̀ ojúṣe mọ́lídì ọlọ́run dákun mọ́ṣẹ́ àjẹ́ ó jẹ́ tẹ́wọ́ gbà fún wa o. Àmín. ṣé o ti mú tẹ̀sùbà rẹ̀ àníyàn àkọ́kọ́ gbogbo owó dúró dá ni àníyàn àkọ́kọ́ gbogbo dúró dá a wá jókòó padà a wá dárúkọ ọlọ́run. a wá dárúkọ ọlọ́run lórí ìjókòó wa. tóníkálukú wa náà ká ṣe kó pé dáadáa. ká ṣe kó pé dáadáa. ní tó bá kàn lẹ́yìn tá a dárúkọ ọlọ́run ọba tán. tá a bá dárúkọ ọlọ́run ọba tán. a tún wá dàníyàn. a wá dàníyàn. tá a bá dàníyàn tán. tá a bá dàníyàn tán. a jọ dìde lápapọ̀. a jọ dìde lápapọ̀. a ka orúkọ ọlọ́run. a ka orúkọ ọlọ́run. tá a bá ka orúkọ ọlọ́run tán. tá a bá kà á tán. a wá jókòólẹ̀. a wá jókòólẹ̀. ọlọ́run kó wọlá gbogbo eléyìí. ọlọ́run wọlá gbogbo eléyìí náà. àṣẹ ọlọ́run la fi tẹ̀lé. àṣẹ ọlọ́run náà la fi ó tẹ̀lé. ní allazina yazkuruna Allaha qiyaman. ẹ jáde lẹ́lẹ́ kan náà. yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihim. ọlọ́run ní kò sí ọ̀nà tá a lè gbà pé òun. alladhina yadhkuruna Allaha qiyaman. ẹ wá já mú tẹ̀sùbà wa ká mú 1111. 111. dàníyàn. ká kọ́kọ́ mú tẹ̀sùbà yẹn kó dúró ká wá tẹ́wọ́ wa báyìí ká wá dàníyàn. ká wá dàníyàn. béèrè nǹkan tó ń fẹ́ kọ́lọ́hún ó ṣe fún ẹ. ìwọ náà sọ fọ́lọ́run ìwọ tó bá wa ṣe látijọ́ yìí sọ fọ́lọ́run pé wọlá pé o wà níbi ìkọ́lọ́hún ọba tó gbẹ̀yìn tí ń ṣe àsọ̀bùrù nǹkan báyìí ló fẹ́ kọ́lọ́hún ọba ṣe fún ẹ. ìwọ náà wá dàníyàn yẹn lẹ́ẹ̀kan náà. àníyàn ti bẹ̀rẹ̀ nìyẹn o àníyàn ti bẹ̀rẹ̀ nìyẹn. wí fọ́lọ́hún. wí fọ́lọ́hún. ọlọ́run ló ní ṣíṣe lọ́dọ̀. ló ní ṣíṣe rẹ̀ lọ́dọ̀. ó ní kó o wí ni tó bá pe òun lòun ó dá ẹ lóhùn. ọlọ́run ní o pé òun dá ẹ lóhùn. tó o bá wá sọ pé òpè ọlọ́run náà wọn bá máa fọwọ́ lẹ́rán yóò mọ wù ẹ́ ni. ọlọ́run lẹ́yìn tó bá pe òun nìkan lòun ó ṣe kí ni. lòun ó dá òun. níyàn tán ẹ pariwo amínà lẹ́ẹ̀kan náà. ẹ má fi máìkì ṣe ẹ jẹ́ káwọn ìyàwó pariwo ẹ pariwo amínà lẹ́ẹ̀kan náà. ẹ pariwo amínà ẹlẹ́kẹta kó nílẹ̀ dáadáa. ó yẹ ẹja jòkó. ẹja jòkó. asọ̀bùr 1111. asọ̀bùr 1111. asọ̀bùr kóníkálukú ó ṣe dáadáa. wàzàrò lẹ́sìn yulhiduna fi asma'ihi. ọlọ́run ní a máa yí kánú orúkọ òun bá a ti ṣe ń ṣe bọ̀ látàtẹ̀yìnwá tó fi wá di orí 99 lónìí àtúntìdélẹ̀ tó fẹ́ pọ̀ lọ́hùn. sayujizawna ma kanu ya'malun. ọlọ́run dákun gbogbo ìbéèrè ẹnìkọ̀ọ̀kan wa eléyìí tá a fi 99 names sí tọdún yìí tá a fi béèrè ọlọ́run dákun jẹ́ pé wa lórí ẹ̀. ìdí Allah. ọlọ́run bá wò á ká mú Allah gẹ́gẹ́ bá a ti ṣe ṣe láti bẹ̀rẹ̀. ẹ já pariwo ẹ̀ kùlídìí Allah. kùlídìí Allah. pariwo Allah. Allah. àrídìí Ar-Rahman. ẹ jẹ́ ní Ar-Rahman. ẹ jẹ́ máa tẹ̀dí ooo. falahul asmaul husna. ọlọ́run ló ní gbogbo orúkọ eléyìí tó dáa kò sẹ́lòmíì tó fi ń dáa tó. ọlọ́run ni a máa pè wọ́n mẹ́. zalika sabila. gbogbo bùkátà wa ọlọ́run ni a máa wá sínú ẹ̀. Allah. La ilaha illallah. La Muhammadu Rasulullah. La ilaha illallah. Muhammadu Rasulullah. Ya Allah ilallah. Ya Rahmanu ilallah. Ya Rahim ilallah. Ya Malik ilallah.
رحيم إلى الله يا قابض إلى الله يا باسط إلى الله يا خافض إلى الله يا غافر إلى الله يا معز إلى الله يا مذل إلى الله يا سميع إلى الله يا بصير إلى الله يا حكم إلى الله يا عدل إلى الله يا شفيع إلى الله
wálé. ẹjọ́ wálé. ó yẹ jẹ́ àtẹ́wọ́ kútúbà. ẹ wá jẹ́ àtẹ́wọ́ kútúbà. fún àǹfààní àwọn tí wọ́n sí nítòsí nínú àwọn tá a jọ ṣe 99 names yìí torí gbogbo ẹ̀ ni wọ́n fẹ́ rí yányán a sì ní platform tá a ti máa ń rí ti ara wa. àwọn tí wọ́n ń bẹ nínú òyìnbó ọlọ́dàkùn máṣá bá ṣe dáadáa fún wọn. àwọn tí wọ́n wà lábújá tí wọ́n lè wá lẹ́ni láti wá ṣe kútúbà rẹ̀ àwọn náà ń gbọ́ báyìí àdúrà àwọn ọlọ́dàkùn máṣá tí ó gbà. èèyàn kan nínú wa náà wà ní Dubai nínú àwọn 99 days prayer group ni gbogbo tó ń fẹ́ ọlọ́dàkùn máṣá bá mi ṣe fún wọn. àwọn tí wọ́n wà ní Ìbàdàn nínú àwọn tá a jọ ń ṣe 99 names yìí ọlọ́dàkùn máṣá bá mi gbàdúrà wọn. àlùbáríkọ ọlọ́dàbùwà Muhammad wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn alákòròdú ṣé wọ́n ti dé ọlọ́dàkùn bá mi dúró tì yín. nínú àwọn tí wọ́n ṣe 99 names yẹn dáadáa làwọn alákòròdú náà wà ní ọdún yìí àdúrà yín ọlọ́dàkùn máṣá jẹ́ ó gbà. àlùbáríkọ ọlọ́dàbùwà Muhammad ó yẹ wá jẹ́ àtẹ́wọ́ ẹ̀dìdẹ dúró ó dìde dúró láti tẹ́wọ́. Orí ìdúró láti máa ń ṣe kútúbà. Orí ìdúró láti máa ń ṣe kútúbà. Ẹ wá tẹ ọwọ́ yín méjèèjì mo fi Ọlọ́run bí àwọn bàbá wa ní tìtorí tọ́lọ́wọ̀n àti tàbí wa Muhammad. Báyìí ṣe máa ń ṣe ogún ọ̀sẹ̀ nìyẹn. Báyìí ṣe máa ń ṣe gbogbo ọ̀sẹ̀ nù. Kútúbà lásùn ọ̀nù wá lélẹ́yìí. Kútúbà lásùn ọ̀nù lélẹ́yìí. Tí ń jẹ́ ti orúkọ Ọlọ́run. Tí ń jẹ́ ti orúkọ Ọlọ́run. Ọlọ́run o. Ọlọ́run o. Kò tẹ́nìkan kan wá fi orúkọ rẹ̀ béèrè. Kò tẹ́nìkan kan wá fi orúkọ rẹ̀ béèrè. Ọlọ́run ṣàfilé wa lọ́wọ́. Ọlọ́run ṣàfilé wa lọ́wọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد سيد المجاهدين اللهم صل وسلم على سيدنا محمد سيد الشاهدين اللهم صل وسلم على سيدنا محمد سيد الخائفين اللهم صل وسلم على سيدنا محمد سيد الخاشعين اللهم صل وسلم على سيدنا محمد سيد الطاهرين اللهم صل وسلم على سيدنا محمد سيد التائبين اللهم صل وسلم على سيدنا محمد سيد العابدين اللهم صل وسلم على سيدنا محمد سيد العابدين اللهم صل وسلم على سيدنا محمد سيد الصالحين اللهم صل وسلم على سيدنا محمد سيد الراكعين اللهم صل وسلم على سيدنا محمد سيد الساجدين اللهم صل وسلم على سيدنا محمد سيد القائمين اللهم صل وسلم على سيدنا محمد سيد القائمين اللهم صل وسلم على سيدنا محمد سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد سيد المستغفرين اللهم صل وسلم على سيدنا محمد سيد الساجدين اللهم صل وسلم على سيدنا محمد سيد الشاكرين اللهم صل وسلم على سيدنا محمد سيد الحافظين اللهم صل وسلم على سيدنا محمد سيد الساكنين اللهم صل وسلم على سيدنا محمد سيد العاقلين اللهم صل وسلم على سيدنا محمد سيد المحسنين اللهم صل وسلم على سيدنا محمد سيد الأكرمين اللهم صل وسلم على سيدنا محمد سيد المحسنين اللهم صل وسلم على سيدنا محمد سيد المبشرين اللهم صل وسلم على سيدنا محمد سيد الطيبين اللهم صل وسلم على سيدنا محمد سيد النبيين اللهم صل وسلم على سيدنا محمد سيد العالمين اللهم صل وسلم على سيدنا محمد النبي الزكي التقي اللهم صل وسلم وبارك على سيدنا محمد النبي الهاشمي اللهم صل وسلم على سيدنا محمد المدني العربي المكرم يوم القيامة اللهم صل وسلم وبارك على سيدنا محمد سيد أهل الجنة اللهم صل وسلم على سيدنا محمد صاحب المقام المحمود اللهم صل وسلم على سيدنا محمد صاحب الصراط المستقيم اللهم صل وسلم على سيدنا محمد أفضل الأولين والآخرين اللهم صل وسلم على سيدنا محمد وعلى جميع الأنبياء والمرسلين وعلى جميع الملائكة المقربين Yeah.
ويجاتني عليه وصحبه وسلم التحيات لله التحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين التحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين التحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين التحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين آمين 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 بالله كان على ما يكون غريبكم فيكون كنت ما تفوشفني ويجب مولي وفوشفني يعقوب أشجع بسم الله كان على ما يكون غريبكم فيكون كنت ما تفوشفني جميل من بلاد وجودو بابا مولانا الخليفة أهلا وسهلا أهلا وسهلا ومرحبا الشيخ داود عبد الرحيم ọlọ́pọ̀ ènìyàn. أدام الله آياته. bá mi ló wọlé yìí. ما شاء الله. ẹlòmíì ò mọ̀ wípé bá ànáùsì pé bàbá Fábùlà ikú ń jọ sí. bàbá kú bàbá tún kù ni. ما شاء الله. bàbá àgbàre bàbá wa léfà. أدام الله láti آياته. ìlú Òjòdú. أدام الله آيات الشيخ. àwọn àti Kẹ́hìndé wọn bó sì ń wẹ́ sọ pé àwọn àti Táyé wọn. ما شاء الله. à ń kí yín káàbọ̀. أهلا وسهلا. أهلا وسهلا wọlé. ومرحبا. ẹ kú jẹ́ wa. Ọlọ́run bá ṣàlékún dáadáa yín. آمين. Ọlọ́run má dá sáàrù mọ́ yín lọ́wọ́. آمين. bàbá Ọlọ́run jẹ́ lò ó pẹ́. آمين. bàbá Ọlọ́run jẹ́ lò ó pẹ́. آمين. bàbá Ọlọ́run jẹ́ lò ó pẹ́. آمين. alibarika nabuwa Muhammad. صلى الله عليه وسلم. a fẹ́ kí bàbá jòkó ni. ما شاء الله. ká tó ṣe àmì kẹta. إيه. bàbá wa fẹ́ ṣe àmì kẹta. tá a fẹ́ kí Ọlọ́run kó sáyẹ̀nsì. kó sáyẹ̀nsì. àfi ká tún recognize àwọn tí ó já sí wípé bí àwọn màláíkà kan ti ń bẹ yahmiluna al-arsha. wàmọ́ni ahùlàhùn yusabbihuna bihamdi rabbihim. àwọn tí wọ́n gbé àlẹ́ àràṣẹ Ọlọ́run dúró. ما شاء الله. tó bá sọ pé orí wọn ọ̀nà jáhà láyé. ó yege láyé. àwọn tó bá rí wọn tó wá sọ pé orí wọn
ó ṣe bí ẹni pé o ò rí wọn. ó ṣe bí ẹni pé ò rí wọn. wàláhì ọ̀rọ̀ sábà láyé. wayastaghfiruna lilladhina amanu. àwọn aláwọ̀ yìí wọ́n kọjá wípé tàlàfà náà. tàlàfà náà. níbo ni ti ń bọ̀. wàláhì it's a big surprise for us today. Sawtul Haq. For qalilan. 14th ninth moon to be amidst us here today. Masha Allah. Fún òṣùpá ọjọ́ 14. Kí wọ́n wà láàrin wa lénìí. wayastaghfiruna lilladhina amanu. La ilaha illallah. Rabbana. Ẹni tí ò bá lójú inú nìkan ni ò ní mẹ́rin tí mo sọ bí. wasita kulla shay'in. Tálẹ́ni tí mo sọ. Ẹ ṣe sùúrù. Wàláhì bàbá Sọ́hìbùl Bàyánì wọ́n ṣe prógrámù rí kí mufti kan wá bẹ̀. Allah. Wọ́n ṣe rí. Rabbana. Àṣà jálá ilé ìsinú tàríkh. Rabbana. Bàbá wa mufti gbogbo ìlú Ìbòrò. Rabbana. Mọ̀lánà Sheikh Al-Mufti Al-Kabir. Níbi yàrá Ìbòrò bàbá wa Sheikh Abdul Wasi Yusuf. Ajabani. Ẹ sọ pé Ajabani. Bàbá pọ̀. Bàbá Ọlọ́run jàre yín pẹ́. Bàbá Ọlọ́run jàre yín pẹ́. Mo tú àṣírí kan pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá. láìpẹ́ yìí. Mo tún wá fẹ́ tuntun bí báyìí. pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá. Èèyàn kan sọ fẹ́yàn mi kan, ó wá ń sọ̀rọ̀, ó wá ní ẹ̀gbọ́n ṣe ọ̀rẹ́ lẹ́yìn àti Uzaza pàní ni. Mo ní ìsọkúsọ lẹ́ni tó sọ bẹ́ẹ̀ ló sọ. ìsọkúsọ ni fa. Mo nítorí wípé àfà ni wọ́n jẹ́ sí mi. Allah adakumullah. Àgbàlagbà tí kì í báwọ̀ jẹ́ ni wọ́n. wà lè mú fúti. Bàbá gbogbo ibi tó bá ti rí wa, wọ́n á sì dáṣọ àpọ́nlé bò mí. Ajabani. Èmi ò sì jẹ́ nǹkan kan o. Ọ̀rẹ́ àfà mi ni wọ́n. Ọ̀rẹ́ àfà tèmi sì rèé. Àfà mi ni. Masha Allah. Bàbá wa Àjábà ni Ọlọ́run má ṣàjàrí yín pẹ́. Àmín. Ìtẹ̀ ṣe fún wa lẹ́ni wàláhì ó kún wa lójú púpọ̀. Ó pọ̀ púpọ̀. Ìta dásánà yẹn náà wàláhì ó ti ṣe é ṣe. Inshallah. Ọlọ́run kó dákun kó bá wa ṣe. Àmín. Ọlọ́run kó dákun kó bá wa ṣe. Àmín. Àfọ Ọlọ́run dáre wọn ti sọ pé àwọn ò ní tẹ̀lé mi lọ irọ́ lẹ́pa. Àjọ lọ ni. Àjọ ṣe kí ni? Àjọ lọ ni.